àfáàsà iṣẹ́ rí tó ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ni. Tó ṣẹlẹ̀ sí Mọ̀súrà. Bẹ́ẹ̀ni. Kò sí ẹni tí ò lè ṣẹlẹ̀ sí. Ó ṣọ́jú. Ó wà complicated. Ìgbà tó ti wà lọ́mọ ọdún 12, ó ṣubú láti òkè. Ẹ̀gbọ́n ó ní ẹ̀gbọ́n tí ó ń ṣubú. So ó forí gbálẹ̀. Ìgbà tó forí gbálẹ̀ ẹ mọ̀ pé ọmọ kékeré ṣubú wọ́n rọ̀ṣẹ́ lọ sí hospital. Ó ní orí fọ́ wà unconscious. Ìgbà tó jí bí ó 3 days lọ hospital, orí fífọ́ yẹn lọ ó pẹ́ gan, wọ́n fún lóògùn. Ìgbà tára balẹ̀ wọ́n ṣe scan wọ́n ṣe anything. Mi ì mọ̀ tí mò ń sọ yìí ọ̀n tìgbà tá a dé hospital ní OAU ní psychiatric hospital yẹn. Wọ́n tẹ̀sí agbárí ẹ̀. Àwọn yẹn ní ó ti ní accident rí, mo ní kò ní accident rí kí o bá ti sọ fún mi. Ṣé n tí mo fi sọ ilé ni pé àwọn yẹn ní ilé ọ̀dọ̀ wa náà ló ti ní issue pé àwa náà la fa depression. Wọ́n wá lè sọ tá fi fa depression fún. Wọ́n mọ̀. Kò sọ jáde bí kí náà fi fa depression. Ó kọ́ fìgbà kan parọ́. Ó ní pé mo lọ fẹ́yàwó kan. Tó fà nìyẹn. Pé wọ́n wá lọ tì ó mọ́lé pé alájà kan ọlọ́pàá. Ẹ̀yin náà rí pé ọkùnrin. Pé alájà ọlọ́pàá yẹn lọ tì ìgbà táwọn ṣe nìkan lọ́wọ́ òun wà nínú police cell. Ó parọ́ mọ́ yín bẹ́ẹ̀. Ó lọ wà ní police cell. Sọ àwádìí kan mú ìyàwó yẹn jáde. Wọ́n fẹnu sọ wọ́n láwọn pẹ́ nìkan ìyá. Ṣé rí tó gbé wa dé hospital àwọn tó ráwọn yẹn ń sọ pé ibẹ̀ náà ti fún ní depression. Ó mo fi sáré summarize ibẹ̀ yẹn pé ìgbà tèmi náà dé hospital yẹn ni mo tó lóun gangan ló wá sọ òun làṣírí tí wàá tú pé okay. Ó lárí mọ́lẹ̀ rí. Bẹ́ẹ̀ ni. So but gbogbo àwọn nǹkan yẹn kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí, ó ní solution. So she was supposed to spend initial 3 months lọ hospital yẹn. Wọ́n ní kàn fi ṣe another test fún. Ìgbà tó di 10 days ó yarí pé ó fẹ́ kúrò ńbẹ̀. Èmi ti padà síbi iṣẹ́ ńgbà yẹn. Wọ́n pè mí láti ibi iṣẹ́ pé ó fẹ́ kúrò ńbẹ̀. Mo ní kúrò ńbẹ̀ kẹ̀. Mo ṣe take permission ibi iṣẹ́, mo gbéra kúrò ní Ìbàdàn. Kí n tó dé Ifẹ̀, wọ́n ní bàbá ẹ̀ tó wá mú. Discharged against medical advice. Discharged against medical advice. Wọ́n pè ní DAMA. Wọ́n ní bàbá sọ pé àwọn mú lọ sí hospital mi. Afa Said wọ́n mú lọ sí hospital.